ọ̀pọ̀ àwọn olólùfẹ́ orin fújì pàápàá àwọn olólùfẹ́ gbajúgbajà olórin fújì ní Alhaji Abdulwasiu Alabi Ọdẹ́tọ́lá ẹni tí ó gbajúmọ̀ sí Pasuma Wonder, ọ̀gá ńlá fújì, ògo tó ń taná ògo bàbá jẹ́jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n máa ti ránṣẹ́ kìlọ̀ sí gbajúgbajà olórin fújì ilẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí òkìkí ẹ̀ ń tàn gidigidi lásìkò yìí, ìyẹn Alhaji Tirimiziyu Alamu Gbalagadé ẹni tí ó gbajúmọ̀ sí Tirilẹ́dà, tó sì jẹ́ pé wọ́n jẹ́ kó di mọ̀ pé ìmọ̀ràn tí ọ̀kan pàtàkì lára àwọn àfáà tó jẹ́ obìnrin nílẹ̀ Yorùbá, ìyẹn Alhaja Kafilat Kaula, tí wọ́n ní nínú àwọn ìmọ̀ràn tí ó fún Tirilẹ́dà níṣẹ́ ni kó tẹ̀lé ìmọ̀ràn náà, nítorí pé àwọn ti gbọ́ ìmọ̀ràn ọ̀hún àti gbé ìmọ̀ràn tí ò ní jẹ́ kó ṣubú láyé ìní obìnrin náà fún un, àti pé ìmọ̀ràn tí ó máa tún jẹ́ kó túbọ̀ tẹ̀síwájú ní ìrìnsẹ̀ orin fújì òun ni Alhaja Kafilat Kaula ìní ó fún Tirilẹ́dà. Ní ọ̀sẹ̀ tí a wà nínú èyí ní fọ́nrán náà lù síta níbi tí Alhaja Kaula tó ti ṣe àbẹ̀wò sí ọ́fíìsì Alhaji Tirilẹ́dà, tó sì jẹ́ pé níṣe ní Alhaja Kafilat Kaula ìní ó jẹ́ kó di mọ̀ pé òun fẹ́ràn Pasuma tó jẹ́ ọ̀gá àti bàbá fún Tirilẹ́dà kọjá sísọ, òun ò sì lè fi Pasuma ṣeré, kódà oníbẹ̀yàn bá ń bá Pasuma jà lẹ́gbẹ̀ẹ́ òun onítọ̀hún ti dọ̀tọ̀ òun, tó sì ní kí Tirilẹ́dà kó lọ ṣọ́ra kó má ṣe rí Pasuma fín, ó ní kó má ṣe yí padà, ó ní bó ṣe ń ṣe yìí náà ni kó máa ṣe lọ, nítorí pé àlùbáríkà ó wà lára Pasuma, ó ní bó bá ṣe bí ọmọ lábẹ́ Pasuma tí àwọn ayé ń bo ní kó má dáhùn, ó ní pé ṣó rí gbà pé ìgbà tó ṣe bẹ́ẹ̀ ní òkìkí ẹ̀ tán, ó ní tó bá tó wá ń tẹ̀síwájú tí kò dalẹ̀ Pasuma tó sì farajì, ó ní kó máa wo ohun tí ó ṣẹlẹ̀, olókè òkè báyìí ìní yóò máa lọ. Eléyìí ní ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n gbọ́ ìmọ̀ràn tí Alhaja Kafilat Kaula àti ìkìlọ̀ tó ṣe fún Tirilẹ́dà yìí ní làwọn náà máa gbọ́ tí wọ́n fi ń gba Tirilẹ́dà nímọ̀ràn wípé kó tẹ̀lé ìmọ̀ràn náà o. Wọ́n ní ìmọ̀ràn dáadáa ní Alhaja Kafilat Kaula ìlú fún Tirilẹ́dà. Bẹ́ẹ̀ ni àwọn olólùfẹ́ Pasuma kan náà ń ṣèkìlọ̀ wípé bí Tirilẹ́dà tóun náà bá yó tán bíi tẹnìkan tí òun náà ti lókìkí tán tó wá rí Pasuma fín, wọ́n ní ó ṣeé ṣe kí àwọn tó padà lẹ́yìn ẹ̀ sì rántí wípé nígbà tí èdè àìyedè tó ṣẹlẹ̀ láàrin Alhaji Pasuma àti ọmọlẹ́yìn àti ọmọ ẹ̀ nínú iṣẹ́ fújì ní ìlú Ìbàdàn, ní Alhaji Táyé Àkàdé Adébísí tí ó gbajúmọ̀ sí Táyé Currency tàbí àpèsè tàbí bàbá Honorable, ó ní òkìkí Tirilẹ́dà ìlú máa bẹ̀rẹ̀ sí ní máa dìde, tó sì jẹ́ pé bí eré Tirilẹ́dà náà ti ń wà láàrin àwọn gbajúmọ̀ olórin fújì báyìí tí kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn, èyí tí ó jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n máa darí òògùn náà sọ́dọ̀ Olú Ọlọ́run, tí wọ́n sì tún sọ pé Pasuma òun gan ni sábàbí ire tí Tirilẹ́dà tí ó fi gòkè àgbà láyé.